wọn ò lè ṣe káṣírí wọn má tú. Àbọ́lọ́run yìí kọ́ ni. Gbogbo bọ́n ṣe ń dè lọ́lọ́run bá wọn ló ń tú dànù. Gbogbo bọ́n ṣe ń seize ẹ̀ lọ́lọ́run warí. Gbogbo àṣírí wọn pátápátá láàfin yẹn. Kó lè bó. Ṣé mọ̀ pé àwọn ọmọ mẹ́ta tí Naomi bí ìyẹn máa ń bí wọn nú láyé ọ̀tọ̀. Torí ẹ̀ làwọn ẹni ẹlẹ́ wọ́n ti mọ̀ pé wọ́n máa gbógun. Ọba Herod àbí kí ló ń jẹ́ nínú Bíbélì. Nígbà tó fi bí Jésù wọ́n ní kán tètè gbé kúrò ní kí ló ń jẹ́ kí Joseph mú yẹ kúrò ní ìgboro nílùú torí Herod ń wá láti pa wọ́n dẹ̀ ní ìràwọ̀ yẹn tàn nígbà tí wọ́n fẹ́ tó ń wá ọmọ bíbí kan ṣoṣo tí Ọlọ́run tó ti pàṣẹ Mariam àti Joseph that is Mary ìyá Jésù wọ́n nígbà tí wọ́n fi lóyún ẹ̀ wọ́n tún ní kán máa pa gbogbo àwọn ọmọ tán bá bí ń táìmù pé kán máa pa torí wọ́n fẹ́ ọmọkùnrin nílùú yẹn torí ẹ̀ pé wọ́n ti rí pé wọ́n máa bí olùgbàlà aráyé nígbà yẹn tó fi bí Jésù. Ẹ má jẹ́ kí n bá gbogbo yẹn lọ torí máa take time gbogbo àná la mọ̀ ń pa ẹ̀. Lọ́ba ní gbà Joseph pé áńgẹ́lì wá lọ yọ sí Joseph tètè mú ìyàwó ẹ̀ kó mú kúrò nílùú kó mú lọ sí far place kó mú lọ sí ibùjọ ẹran. Ṣé mọ̀ pé agbo àwọn àgùntàn agbo ẹran náà bí Jésù sí. Upon that ìràwọ̀ náà tàn pé wọ́n ti bí ọmọ yẹn òun ló fẹ́ gba aráyé là. Wọ́n ní ọba Herod nílá wọ́n gbọ́dọ̀ wá lọ káwọn òjòyè àbá àwọn amòye kan wá lọ kọ́ máa tàn ìràwọ̀ yẹn lọ títí ibi tí ìràwọ̀ yẹn bá wọ̀ sí ibẹ̀ ni Jésù wà ibi tán bí sí nìyẹn. Àwọn yẹn dẹ̀ lọ wọ́n rán wọn níṣẹ́ ẹrú wọ́n dẹ̀ fi tọmọ jẹ. Wọ́n ní instead of that wọ́n lọ ta wọ́n lọ́rẹ lóríṣiríṣi wọ́n ta Jésù lọ́rẹ. Wọ́n ní wọ́n padà sí ọ̀dọ̀ ọba. Ọba ní nǹkan tí mo rán yín kọ́ àwọn làwọn ò rí o pé wọ́n ti rí nǹkan kan tó jọ bẹ́ẹ̀. That is God for you. Mystery ni ìjìnlẹ̀. So òun ni àwọn ọmọ mẹ́ta tí Ọlọ́run fi ta kábíyèsí àti Naomi lọ́rẹ. Wọ́n ti gba ìkìlọ̀ pé àwọn ọmọ yìí tí Ọlọ́run fẹ́ fún wọn yìí wọ́n ò gbọ́dọ̀ pariwo ẹ̀ síta torí àwọn oníṣẹ́ ẹbí àwọn ẹni ibi àwọn erin bíi ọba Herod tó fẹ́ pa Jésù nígbà yẹn ẹ̀tọ́ Ọlọ́run ò gbà fún wọn. At the end of the day ọba yẹn kí náà ni ó ṣe ibi gbogbo oríṣiríṣi kọtọ́ ìdín jẹ́ ẹ̀ ló yẹ ìdín wọnú ara ẹ̀ ló yẹ tó ń yọ̀ ọ̀dín ló yẹ torí gbogbo iṣẹ́ ẹbí mystery ni ẹ má yẹ ká tí sọ gbogbo yẹn gbogbo ẹlẹ́mọ̀ nínú Bíbélì. Èmi ń rìfà sí àwọn ọmọ Naomi ti kábíyèsí tí Ọlọ́run ti kìlọ̀ fún wọn pọ̀ mọ́ tán fẹ́ fún wọn yí wọn gbọ́dọ̀ pariwo ẹ̀ wọn ò dẹ̀ gbọ́dọ̀ gbé lárugẹ jù torí ìyanu ni ó ń dùn wọ́n pé à ń sọ èyí tí wọ́n ní Ọlọ́run ṣe fún wọn wọ́n tún lọ ṣe mí Ọlọ́run tún fún wọn ní odindi ìbẹ̀ta irú Ọlọ́run wo ni Naomi sí torí ẹ̀ wọ́n máa wá ọ̀nà láti pa ṣùgbọ́n gbà tán tiẹ̀ gbọ́ fèrèfèrè pé Naomi bí ìbẹ̀ta yẹn ó yẹ ń dùn wọ́n títí di ayérayé wọn máa dùn wọ́n ó dẹ̀ máa dùn wọ́n pa wọn lè rí wọn gbéṣe ṣégbà tí Naomi wà nù oyún ni lọ́nà gbógun lóríṣiríṣi kò sí nǹkan tí a ti ẹ̀gbọ́n ṣe wà gbogbo kìíní yẹn trend àwọn kìíní kéékèèké àwọn information kéékèèké tá à ń gbọ́ tó jẹ́ pé àwọn tí Naomi yẹn gangan original òun àti kábíyèsí Naomi àti kábíyèsí wọ́n really protect àwọn ẹ̀kọ́ wọn gbọ́dọ̀ jẹ́ kọ́ mọ̀ wọ́n jẹ́ irú ọmọ bẹ́ẹ̀ ni ti Jésù irú àwọn ọmọ bẹ́ta yẹn ni wọ́n kìlọ̀ fún Maria Mondia tí ó jẹ́ pé virgin ni wọ́n ní true virgin ni ẹni tí ò tí ì mọ̀kàn ṣe mọ̀ pé oyún ẹ̀mí mímọ́ ni
so irú ẹ̀ ìkìlọ̀ yẹn tó ti kìlọ̀ fún Mary àti Joseph kán gbé ọmọ yẹn sá o, irú ẹ̀ ni àwọn kábíyèsí àti Naomi wọ́n pariwo àwọn olórí àwọn òjòwú wọ́n máa jó tó bá já o nǹkan tó máa bá wọn lọ́ba ni ó sì ìbí wọ́n ní Naomi bí bẹ̀tà kí ló kí àǹtí yín tó bá bí bẹ̀tà ńkọ́ ṣèbẹ́yìn náà ti bí ìbejì ẹ ti lọ wá oríṣiríṣi ọ̀nà láti fi bí ìbejì wọ́n wá rò pé bóyá ọ̀nà táwọn gbà ni Naomi náà gbà tiẹ̀ Naomi wá pé tiẹ̀ Naomi ò fi tiẹ̀ ènìyàn lára kò pariwo pọ́pọ́ ṣìṣì kò ná owó kò nára nǹkan tó kàn ná ni pé kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Olúwa ṣeun ìyẹn kí ni let your will be done ìfẹ́ rẹ ni kó ṣẹ nínú ayé àwọn ọmọ òun ìfẹ́ rẹ ni kó ṣẹ nínú ayé àwọn ọmọ mi ìbẹ́ta ìfẹ́ rẹ ni kó ṣẹ láyé mi Naomi ṣaragírí nígbà tó bí àwọn ọmọ yẹn ṣèbí ìyá Ọlọ́run jẹ́ ká ní ìyá Ọlọ́run má pa ìyá wa fún wa Ọlọ́run kó wọ̀ wá fáwọn ọmọ wa ó gbé ìyá ẹ̀ dúró sẹ́yìn rí pé ìyá ẹ̀ tó ń ta ìyá ẹ̀ gan-an ṣe máa pé òun ni bí Naomi ìyá yẹn ó dúró ti ọmọ ẹ̀ digbí ìgbà tí wọ́n ń ṣe ìyá rádaràda àwọn ìyá tó máa da ọmọ ẹlẹ̀ bíi tadìyẹ tó máa wá ọkọ ọlọ́kọ tó ń fẹ́ gbà ó wà lára wọn bẹ́ẹ̀ ni ó wà lára wọn ṣọbọlọ ìyá yẹn dúró ti Naomi máa lọ mọ̀ ń wọ ẹ̀yìn mi gbà ọwọ́ mi gbà ẹ̀yìn mi gbà ìyá yẹn ó gbé àwọn ọmọ Naomi kan yíyọ ni ẹ rí pé queen ni wọ́n ní queen Ọlọ́run ti dá bẹ́ẹ̀ Ọlọ́run ò dá fún yàjẹ́ Ọlọ́run ó rílì gbé ọkọ ẹ̀ sínú ó rílì páàkì ẹ̀ sínú pọtumọ́tò kò á sáyé pé ọkọ ẹ̀ lélẹ̀ ẹ wo bí ọkọ ẹ̀ ṣe ń kẹ̀ tó ń kẹ̀ ògo ni fọlọ́run lókè ọ àṣírí Ọlọ́run bẹ pẹ̀lú àwọn èèyàn mystery ni ìjìnlẹ̀ dẹ̀ ni bí àwọn ọmọ Naomi ṣe wáyé ìjìnlẹ̀ ni wọ́n wá wọ́n rí wọ́n lé wọ́n bá wọ́n ní ọ̀nà tó mi bá wọnú àgbọn wọ́n wá wọ́n rí wọ́n wá bí Naomi ṣe bọ́lọ̀ ń ṣe pèsè àwọn ọmọ yẹn fún Naomi ọmọ ọlọ́mọ kúkú gbé oyún ó bí láyé àtàlàáfíà sẹ́yìn gbọ́ pọ́n ṣe operation àbí ò tiẹ̀ gbọ́ kò ṣe operation bẹ́ẹ̀ ó ṣe ìyanu ni ó pass through orí ọ̀fẹ́ Ọlọ́run ni wọ́n dẹ̀ ti kìlọ̀ fún wọ́n ní gbọ́ràn ó sàn ju ẹbọ rúrú lọ ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ wọ́n kì í pẹ̀ wọ́n àti kábíyèsí tó bá ti fẹ́ ṣe bí ìpò wọn fẹ́ ta fẹ́lẹ̀ ìbá àwọn olórí ìbá sọ pé wọ́n lọ ń gbé àwọn ọmọ yẹn tán eléyà jí gbé Mary àgọ̀gọ̀ ṣòwò jí kan gbé nu wọn tó tún gbé padà olórí túfẹ́ àbí kí ló ń jẹ́ kí ìyẹn Rónkẹ́ òun náà jí kan gbé ó lóun ò ní gbé lẹ̀ ẹ ṣáà ń gbọ́ gbogbo sórí yẹn gbà yẹn gbé ọmọ ọlọ́mọ lẹ̀ gbé ọmọ ọlọ́mọ tó ń jí àwọn yẹn gbé tó ṣàǹjì lọ Ashley náà ṣe tiẹ̀ wọ́n jí gbé gbogbo ìgbà yẹn àgbọ̀ pé Naomi wọ́n sọ pé Naomi ò bí bèjì o Naomi ò bí bẹ̀tà ó ṣe wádìí sí i àwọn sọ pé náà ẹ fẹ́ mọ ọ̀nà tó mi bá wọnú àgbọ̀n ẹ̀ẹ́dẹ̀ ní rí tó bá di àsìkò èmi Naomi gbé kan jáde níjọ́ yẹn ó gbé tóbìnrin yẹn ó gbé àrínú fọ́tò kò sẹ́ni tó fẹ́ yiri ẹ̀ wò lórí àmọ́ pé Naomi ní àwọn ọmọ mẹ́ta àwọn ọmọ kókó bébì wà lọ́wọ́ ẹ̀ tó ń tọ́ wọ́n ń polówó ẹ̀ dáadáa wọ́n àná ṣe fẹ́ máa polówó ẹ̀ nígbà táwọn ọmọ wà ní àlàáfíà tí ìyá Naomi ń bá Naomi ń tọ́jú ọmọ pẹ̀lú agbára Ọlọ́run ẹ̀mí mímọ́ agbára ẹ̀mí mímọ́ ó wà pẹ̀lú àwọn ọmọ yẹn wọ́n ti sóòkà àwọn ọmọ yẹn sínú ẹ̀jẹ̀ Jésù no weapon fashioned against them will prosper in the mighty name of Jesus ẹ máa bá tiyín ká ẹ máa bá ká tẹ bá fẹ́ ní ìsinmi
kẹ́ ní ìyọ́nú sí ọmọnìkejì, kẹ́ yọ́nú sí Naomi, kẹ́ yọ́nú sí àwọn ọmọ ẹ̀. Ṣùgbọ́n pé ẹ̀yin ń lépa Naomi àtàwọn ọmọ ẹ̀, ẹ máa ṣubú dànù ni. Ẹ̀yin èèyàn mi, wọ́n bá sọ pé ṣe ni àwọn ọmọ yẹn, wọ́n ní olórí Rónkẹ́, wọ́n ló ń wá, wọ́n ló ti lọ ṣe òtúmọ̀pọ̀ pé wọ́n lọ bẹ́rì pósí sínú bí fíṣà àwọn ọmọ yẹn náà kó sínú ẹ̀. Àwọn ọmọ mẹ́ta yẹn wọ́n lọ bẹ́rì àwọn kì í ṣe ọmọ Naomi, kì í ṣe àwọn ọ̀bẹ́ta ẹ̀ lórúkọ Jésù. Òfo náà máa mú ayọ̀ Naomi ọmọ kan, àwọn ọmọ yẹn wà láyé, wọ́n wà láyé àti àlàáfíà. Wọ́n lọ bẹ́rì pósí, wọ́n sọ pé àwọn lọ bẹ́rì ọmọ wọn tán ti bí sí ibi tán ti fi ilẹ̀ tán tàràkà fún àwọn ọmọ yẹn lẹ̀ tán wá sí kìnnì. Wọ́n ní wọ́n jọ ṣèpàdé nínú àwọn oníṣẹ́ ibi tó wà láàfin. Wọ́n náà lọ gbé pósí dúdú kan lọ bẹ́rì. Wọ́n ní àwọn ọmọ Sátánì lọ bẹ́rì síbẹ̀. Àwọn wà nù ẹ̀jẹ̀ Jésù, wọ́n wà nù Jésù. Torí ẹni tó fẹ́ pa àwọn ọmọ yẹn, tó múra pé wọ́n fẹ́ pa àwọn ọmọ yẹn, á kọ́kọ́ lọ pa Ọlọ́run náà, á wá pa Jésù, á wá ṣẹ̀ wá pa Ẹ̀mí Mímọ́ kó tó rí àyè lọ mú àwọn ọmọ yẹn. Òkè báwo nìyẹn ṣe máa ṣe é ṣe? Kò lè possible. Ẹ̀yin tẹ́ dá lágbára, ẹ lọ fọwọ́ kan Ọlọ́run náà. Ẹni tí Ọlọ́run bá kọlù, ẹni tó bá kọlù Ọlọ́run, àrùn jẹgẹjẹgẹ. Ẹni tí Ọlọ́run fúnra rẹ̀ bá dìgbò lù báyìí, ó máa lọ lúlú. Wọ́n bá ti lọ yan lórí bíi powder, kí ni òfò ni, atẹ́gùn lásán ló máa gbé lọ. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like. Wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ ẹbí kí Naomi kú gbáradì. Wọ́n ní wọ́n jí iṣẹ́ yẹn, wọ́n jẹ́ iṣẹ́ yẹn fún Naomi. Bóyá o kó gbáradì, ẹnu Ẹ̀mí Mímọ́ kó máa jó láì, kó máa jó àwọn ọ̀tá ẹ̀ràn. Ó múra sádúrà, prayer, ó jẹ́ àwẹ̀ funfun ni, bó jẹ́ àwẹ̀ bíríbírí ni, bó jẹ́ àwẹ̀ tí Ọlọ́run bá yàn fún kó gbà. Wọ́n ní nǹkan tí Ọlọ́run wọ́n ní ogun tọ́lọ́run bá ti ṣẹ́ kò lè gbérí mọ́, kò lè gbérí. Jẹ́ tọ́lọ́run bá ti fọ̀tá yàn hàn ni ṣó lè pa ni. No! Bọ́n ṣe ń ṣe, ẹ̀rí pàṣírí wọn ti tú. Ògo ni fọ́lọ́run lókè. Àṣírí ọ̀tá máa tún bá wa tú lórí àwọn ọmọ Naomi àti lórí Naomi àti gbogbo wa pátá, àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi, àtàwọn tí wọ́n àti gbogbo àwọn àtàwa náà. Àbọ̀ Ọlọ́run, àánú Ọlọ́run, oore ọ̀fẹ́, agbára ẹ̀jẹ̀ Jésù máa ṣíji bò wá. Jésù Kristi Olúwa wa. Àmín. Tó bá ní ènìyàn náà, wọ́n máa mú ènìyàn lánàá máa mú. Bẹ́ẹ̀ ni, dáyọ̀ ẹ̀yin èèyàn wa. Àbọ̀ Ọlọ́run adájú, kọ́kọ́ oníṣẹ́ mi wa. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé gan.